kọkànlá ọdún 2022 ní ìyá wa olóyè Modúpẹ́ Olóòníṣìírí aya Abíọ́lá ni wọ́n kéde orílẹ̀-èdè olómìnira ilẹ̀ Yorùbá lẹ́yìn iṣẹ́ takuntakun tí àwọn àtàwọn alátìlẹ́yìn yìí wọ́n ti ṣe. ìyá wa Modúpẹ́ ọlá ẹ̀kú iṣẹ́ takuntakun tẹ́ ẹ kúkú ṣe. ọba ní Èdùmàrè sí báyìí tí ò kúkú ní padà lẹ́yìn ẹ̀yìn. ọba ní Èdùmàrè ò ní jẹ́ ẹ̀rọ rán ọba nùjẹ́ láyé tẹ́ wá. Modúpẹ́ ọlá ayé rẹ̀ dá lójú ayé rẹ̀ tí ẹ dára mọ́ bọ́ dúpẹ́ lọ́wọ́ ọba. iṣẹ́ takuntakun tẹ́ ẹ ṣe ó ń sojú yín yọrí sílẹ̀ eré àmọ̀bá yín dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba. lọ́lẹ̀ Elédùmarè ọba ibi tẹ́ ẹ ṣe dé òkò ní débẹ̀ dúró. ẹ gbórílẹ̀-èdè Yorùbá dé èbúté ògo lọ́wọ́ ọba ìgbà yín tí dùn ún bá aráyé Elédùmarè oníjọ́ tán. Modúpẹ́ ọlá obìnrin takuntakun tí ń ṣiṣẹ́ akin ọ̀sọ́bí
ìgbìyànjú wa ló gbé wá dépò yìí gbogbo ọmọ aládé. A ti kúrò nípò ìrákòrò àti dùn gbogbo àwọn alálẹ̀ ẹlẹ́ Yorùbá nínú. Gbogbo àwọn aláṣẹ́kù wọn ní padà lẹ́yìn wa wọn sì bá wa gbẹ́rù ṣèjọba yìí dórí. Àyíwá kí aláṣẹ tì kọ́kú sẹ́ gbogbo ọmọ aládé ẹgbọ́n o. Ẹ jẹ́ apàkìtì mọ́lẹ̀ ká fi gbìyànjú kún gbìyànjú wa. Ẹ jẹ́ pawọ́pọ̀ kájọ gbé orílẹ̀-èdè Yorùbá dé èbúté ògo ọba ní Èdùmàrè yóò sì mọ́ sí wọn lẹ́yìn. Òṣùpá dé o, ìmọ̀lẹ̀ ní orílẹ̀-èdè Yorùbá dé o, àjẹ̀lú ẹ̀súnra tì yóò. Òṣùpá dé o, ìmọ̀lẹ̀ ní orílẹ̀-èdè Yorùbá dé o, àjẹ̀lú ẹ̀wá bí gbà o. Bíná bá wọlé òkùnkùn àpárádà. Orílẹ̀-èdè Yorùbá dé gbogbo jẹgúdújẹrá ẹ lọ sinmi. Òní là ń ṣàyájọ́ ọdún kan tá a gbòmìnira orílẹ̀-èdè Yorùbá. Orílẹ̀-èdè Yorùbá ti wá sí ìmúṣẹ. Ó ti dára kò ní bàjẹ́ mọ́ ní ayéláyé. Gbogbo ọmọ Yorùbá ọmọ kóòtù òjíire àpò oríire. Mo kí wa láti ìpínlẹ̀ Ọ̀yọ́ àpò oríire. Gbogbo ọmọ Ọ̀yọ́mọ láàfin òjò pàṣẹ kẹrẹ mọ́jẹ́ òrò ọmọ Àtìbà. Ọ̀yọ́ bàjẹ́ ọ̀bàjẹ́ ará Ọ̀yọ́ gbọ́dọ̀ pabẹ́rẹ́ ké faroko. Gbogbo ọmọ Ìbàdàn nílé Olúyọ̀lé ọba jẹ̀gbín yóò fi ìkarahun fọ́ọ̀rí mu. Àròlú owó ọmọ arẹ́kùn kékeré sí mọ́ dénú ilé ọkọ̀ tó níta iná tó ń kálukú jọ ìyá rẹ̀ lójú. Ìbàdàn òjìgbín ọmọ fi tó ṣéun ìbọn. Àyíwálé ayé ìlàrùn kankan lára. Ìjà gbòòrò mọ̀ sí ẹ̀ láàrùn Ìbàdàn. Tèbí mọ̀sùn mọ́tọ́ ní tèkólé. Ọ̀sẹ̀ méjì tó tẹ́ Ìbàdàn. Yóò bá wa ṣe irúnmọlẹ̀ àtúntà wá ṣe. Torí Ifá ló ní sọ́ọ̀sù ọmọ obìnrin ògún ní lójú. Àkàyè obìnrin ògbélé èjì. Yá fún ọ̀sẹ̀ tí ọ̀sẹ̀gun méjì lóòjọ́. Ẹbọ ni wọ́n ní kó wá mọ́ mú ṣe. Ó sì gbébọn níbẹ̀ orúbọ. Ǹjẹ́ wọ́n ṣẹ́gun ayé tó? Ni wọ́n lọ rè ẹsẹ̀ tán ọ̀run. Èjì ọ̀sẹ̀ rè é ọmọ àbí ṣẹ́gun wàràwàrà. Èrè kó èrò ọ̀fà. Ìgbà ọ̀sẹ̀ ṣẹ́gun méjì lára wá rọ ni. Ọ̀sẹ̀ méjì tó tẹ́ Ìbàdàn. Yóò bá wa ṣẹ́gun ọ̀tá ilé, yóò bá wa ṣẹ́gun ọ̀tá òde. Yóò bá wa ṣẹ́gun àwọn ọ̀tá lọ síwájú orílẹ̀-èdè Yorùbá pátápátá. Mo rẹ́kẹ́sẹ́ mọ́ gbà ìpínlẹ̀ Ọ̀ṣun lọ gbogbo ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun àkú oríire. Àkú oríire àyájọ́ ọdún kan tá a gbòmìnira orílẹ̀-èdè Yorùbá. Ìgbà yóò tù wá lára ní ọlá Elédùmarè ọba ìgbà wá sínú ọmọ aráyé Elédùmarè oníjà tán. Gbogbo ọmọ Òṣogbo ọ̀rọ̀ kí ọmọ àṣálà. Ebi àrùn bẹ́ẹ̀ lọ́sọ̀gbò fi wù nílọ. Àṣọ́bẹ̀ lọ́sọ̀gbò fi wù nílọ. Èsúrú bàbà sáni wọ́n jẹ sùn lóró kíbi ń bá wa kíyìn. Ọmọ àtẹwọ́gbẹ́ ẹja lọ́sọ̀gbò ọ̀rọ̀ kí ọmọ àṣálà. Gbogbo ọmọ onífẹ̀ẹ́ àbúrẹ́ kú oríire o. Ọmọ onífẹ̀ẹ́ àbúrẹ́ ọmọ àdádé owó rẹ̀ mọ ìpẹ́ ọ̀ní ẹ̀rù jẹjẹ. Gbogbo ọmọ kìrún àgùnbẹ́ onílẹ̀ òbí akíyìn. Gbogbo ọmọ aládé tí ń bẹ nípínlẹ̀ Ọ̀ṣun pátápátá ńlá kí. Àkúnṣe takuntakun tá àkúkú ṣe. Ìdí ìlẹ̀kẹ̀ tó tẹ̀lú Òṣogbo kò ní jẹ́ ẹ́. Àwọn ọlọ́tẹ̀yìn oníṣe sí ọ̀sọ̀rọ̀ ọwọ́ ọba mi Òdùmarè oníjà kí tóbi lẹ́jọ́ borí ọmọ oṣù nífẹ̀ẹ́. Torí Ifá ló ní wọ́n ṣe kó bá àjẹ́ àwáyé. Kò lè bàjẹ́. Àwọn òde ọ̀run ajé fún Ọ̀rúnmìlà. Bàbá ń sohun gbogbo ọ̀kọ̀ọ̀kan ọ̀yọ́rí. Wọ́n ní ọ̀sán-kalẹ̀ ẹja rẹ̀ bọ̀ ní kọ́yà mọ́ mú ṣe. Ó sì gbẹ̀bọ̀ ń bẹ̀ orúbọ.
òpó kọ́bí ìtì ajagunna ajaga àṣẹ òpó àlọ́rọ̀ ọgbọ́n wọn ní ẹja fẹnu rẹ̀ gúnná nílé Ìlọrin àfọ̀já ẹdúdú ṣúyọ̀ ọ̀kọ̀rọ̀ wọ́n rí tọ́tẹ̀lú Ìlọrin yóò bá wá ṣe irúnmọlẹ̀ àtúntà wá ṣe ifá bá wá ṣẹ́gun ọ̀tá wa kò ní jẹ́ kí tàwọn òbílẹ̀ jẹ́ borí ọmọ oṣù nífẹ̀ẹ́ ọ̀kọ̀rọ̀ wọ́n rí lọ́sọ pé ọ̀kọ̀rọ̀ wọ́n rí onílẹ̀ lọ́ra rẹ̀ àjèjì ọmẹsẹ̀ lẹ́tọ̀ àjèjì bá mẹsẹ̀ lẹ́tẹ̀ jẹ́jẹ́ bí a fún ìbò tí sòjíṣẹ́ Olódùmarè ìgbà tí tọ̀run bọ̀ wáyé ẹbọ ni wọ́n ní kọ́ wá mọ́ múṣe ó sì gbẹ́bọ̀ ń bẹ̀ orúbọ pẹ̀pẹ́ kò jìnnà ẹ wá bá ní Jẹ̀bútúre làbáwo lẹ́sẹ̀ ọba àrìsà gbogbo ọmọ Èkìtì olóòkè méjì takọtabo lórí ara wọn wọn ní sáláì kìí Èkìtì ọ̀fẹ́ràn ọ̀ka bí iyán bí ẹ bá ṣe bí kọ́lọ́ bẹ́ẹ̀ bá wọn fẹ́ kìtì jájá rẹ̀ ọmọ wa ọmọ ẹkùn sáà ní bàbá yín jẹ́ ọmọ jìwàjìwà àlẹ̀kẹ̀ nílé Èkìtì ọmọ olóòkè méjì takọtabo lórí ara wọn gbogbo ọmọ Èkìtì tí ń bẹ lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé pátápátá ẹjẹ́ àpawọ́ ọ̀pọ̀ kájọ ṣe o ẹjẹ́ àjọ gbórílẹ̀-èdè Yorùbá lárugẹ ẹjẹ́ àjọ gbórílẹ̀-èdè Yorùbá dé èbúté òkò ọba ní Èdùmàrè tí ń tì wá lẹ́yìn kọ́mọ́mọ́ ṣe ti ìwá lójú gbogbo ọmọ Yorùbá tí ń bẹ ní ìpínlẹ̀ Kogi mo kí yín ẹ̀kọ́ àfìdíbalẹ̀ ń bẹ̀ ń ẹ̀kú zẹ́tà àkúntakún ẹ̀kú àtìlẹ́yìn lọ́síwájú ilẹ̀ Yorùbá gbogbo ọmọ ogun tí ń bẹ ní ìpínlẹ̀ Kogi ẹ mọ̀ jọ súwọ́ ẹ mọ̀ jọ rẹ̀ wá ẹ jẹ́ àjọ pawọ́pọ̀ kájọ gbé orílẹ̀-èdè Yorùbá dé èbúté ògo ọba mi Èdùmàrè yóò tì wá lẹ́yìn kò sì ní jẹ́ àṣẹ lásán gbogbo ọmọ Yorùbá ọmọ kóòtù òjìrì àpò oríire àjọ̀dún ọdún kan tá à ń ṣe lónìí àṣẹ pẹ́lọ́lẹ̀ Elédùmarè ọba ikú òní filẹ̀ àwa sóde àrùn òní filẹ̀ àwa sọ ọ̀dẹ̀dẹ̀ gbangba òde òní gbá wa lójú ànírèlẹ̀ àmọ́ gani ìgbà wa ti dùn ún máa ráyé Elédùmarè òní jọ tán gbogbo ọmọ Yorùbá